ó ti ṣẹlẹ̀ o wàhálà gidi ti ṣẹlẹ̀ báyìí Muyideen ti padà gbé Àgbàlá Gabriel lọlé ẹjọ́ o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ Muyideen àtàgbàlá ó ti gbóná gidi lọ́wọ́ tá a wà yìí kódà ìyálájé country mugan ti fárígá pátápátá lórí ọ̀rọ̀ yìí nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ bí Muyideen àtàwọn àáfàá ìyẹn àáfàá Jígínní àtàfàá Fọlọ́runṣọ́ pẹ̀lú àwọn àjọ human rights bí wọ́n ṣe kọ oríṣiríṣi petition fún Àgbàlá Gabriel kódà wọ́n ní wọn gbẹ́jọ́ nǹkan dúró nílùú Ìbàdàn o ìlú Òṣogbo náà ni wọ́n gbọ́rọ̀ náà lọ tààrà ẹ wò Oríyọmí Hamzat gan pẹ̀lú nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o wàhálà tó rọra bẹ̀rẹ̀ láàrin Muyideen àtàgbàlá Gabriel táwọn wo wípé tó bá yá yóò padà lodò lọ sinmi àṣé àwọn àáfàá yìí wọ́n ń fún ẹ̀rí mátà yìí lábẹ́ ẹnu ẹ̀yin èèyàn ọ̀rọ̀ wọn ti wá gbóná gidi gan ó ti gbóná janjan lọ́wọ́ tá a wà yìí o ẹ̀yin èèyàn. àfìgbà tí àwọn àáfàá tán ti Muyideen gbọ̀ngbọ̀ngbọ̀n sínú ẹjọ́ fáínálì ẹ dákun ẹ bá mi wo fídíò yìí kẹ́ ẹ máa bá mi fòpínìọ̀ yín nípa ẹ̀ sí comment ẹ jẹ́ àgbọ̀n tí ìyálájẹ sọ. mo láyọ̀ láti sọ fún yín pé àwọn mùsùlùmí àwọn àáfàá ìsọnù wọ́n ti kọ petition 4 wọn ò gbé dúró lọ́yọ̀ọ́ sí bóyá ẹ̀rù ń bá wọn nítorí pé wọ́n ti rí picture CP yẹn nǹkan tó jẹ́ ẹ̀sán story yẹn nìyẹn wọ́n kọ petition lọ sí Òṣogbo bóyá area 11 ni wọ́n ṣe máa ń pè kíní kan bí azone 11 wọn bí ìdí mi mọ̀ bó ṣe máa ń pè bẹ́ẹ̀ ló wà kódà àwọn kọ̀ọ̀kan vocal point àbí nǹkan òun náà kọ tiẹ̀. Tí vocal point àbí voice point àbí nǹkan wọ́n pọ̀. Mo láyè láti sọ fún yín pé ní last week àwọn àáfàá ìsọnù yẹn wọ́n tẹ̀lé Muyideen lọ sí Òṣogbo. They were there at the police station lóṣogbo last week. Wọ́n fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ láàrin Christian and Muslims ni. Àwọn mùsùlùmí náà ló ń gba wájú ni wọ́n ń gbẹ̀yìn. Bàbá mi bèrè lọ́wọ́ Ajígínní pé èlò lówó ẹ̀ nínú owó tí gbogbo wa dá tá a fi ṣe ilé yẹn. Bàbá mi bèrè lọ́wọ́ Fọlọ́runṣọ́ Ṣèyí kì í sọnù pé èlò lówó ẹ̀ bẹ́ẹ̀ èlò lówó ẹ̀ lẹ́ àwọn ń bẹ̀. Èlò wo lówó Màlíkì wọn ń bẹ̀. Èlò lówó Aláàjì wọn ń bẹ̀ ní mọ́ṣáláṣí wọn tí wọ́n sọ fún wa kádàkádà tí wàhálà fi wá pọ̀ tó báyìí nítorí aṣọ́rí. Lọ́jọ́ kìíní àná tó ìjú máa bẹ̀rẹ̀ ipa tí Oríyọmí Hamzat kó nínú wàhálà tó wà nílẹ̀ kì í ṣe kékeré o. Àwọn tó jẹ́ pé ìròmì tó wà nínú odò ni. Nítorí tí ò bá rí Àgbàlá Gabriel gẹ́gẹ́ bíi wípé àwọn jọ ń ṣorogún òwò gẹ́gẹ́ bí ẹni tí òun rò pé òun lè gbé ṣubú lọ́jọ́ kìíní àná mo sọ fún yín bọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin èèyàn méjì no matter what wàá gbìyànjú láti parí ẹni gẹ́gẹ́ bíi wípé ẹgbẹ́ lọ sí máìkì tó láyé mọ́ ẹ̀ sí ó ní gbogbo tó bá ń ṣe yín ẹ máa gbé bọ̀ àbá yín yanjú ẹ̀ ṣùgbọ́n òun yanjú ẹ̀ ó fún ẹ̀lẹ̀ ni ó ṣàbòsí nídìí ọ̀rọ̀ yìí ó ṣe handing over fáwọn àáfàá sọnù ẹ wá ń ródán látàbẹ́ ẹ̀yin nu Ọlọ́run nu ṣùgbọ́n o mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé Àgbàlá Gabriel igi tẹ́ ẹ fẹ́ kó wó ni kò ní wó. The issue we are having olọ̀rọ̀ ẹ̀yin mùsùlùmí kan torí àmì sọ pé gbogbo yín ẹ̀yin mùsùlùmí alábòsí ẹ̀yin mùsùlùmí ìkà ẹ̀yin ọ̀bàyéjẹ́ at the end of the day mo sì mọ̀ pé ẹ máa báyé Muyideen jẹ ni ẹ lọ kọ́ sílẹ̀ you are going to lose woefully àbí tí kò bá sí Ọlọ́run mọ́ lórí ìtẹ́ ṣe rí Muyideen tẹ́ gbé pọ̀ yẹn at the end of the day ẹ máa sọ sí kọlọ́bọ ni ẹ máa sọ sí kọlọ́bọ ni ẹ fẹ́ ṣẹjọ́ nítorí
ìran wọn lórí social media náà mùsùlùmí ìfọ̀dún tá a sọ yìí ìran wọn lórí social media yìí bí kò gbé àwọn lórí ẹjọ́ bí kò ṣàṣẹjọ́ kí wọ́n ṣẹjọ́ kí wọ́n ṣẹjọ́. ẹgbọ́n náà ṣe ń dó báyìí ó yẹ dúpẹ́ yáyá. wọ́n ṣàfẹ́ ṣẹjọ́ ẹ ṣàfẹ́ ṣẹjọ́ ẹ ṣàfẹ́ kí wọ́n ìdí ẹjọ́ mi. so gbàtà pa ilé you think you have the case. wọ́n ló bá a sanwó eyín ẹ̀ wọ́n tún ní kó lọ ṣe ó yá mú ìdí ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. àlàáfíà fún yín o nílé lóko lódò. wọ́n ti wá gbàgbé ilẹ̀. gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ mi. lẹ́yìn tẹ́ gbàgbé ilẹ̀ tán Oríyọmí Hamzat ló tẹ̀lé wá ó wá gbàgbé ilẹ̀ ni Oríyọmí Hamzat ò tẹ̀lé wá Oríyọmí ò tẹ̀lé wá pé kí ló ṣẹlẹ̀ Àgbàlá Gabriel kí ló ṣẹlẹ̀ sí ẹ̀yin àti Muyideen àkòyẹ kúrí bẹ́ẹ̀ ẹ ti bínú jù ẹ̀ bá má ṣe báyẹn náà no ẹ̀ bá má ṣe báyẹn Muyideen ìwà tí wọn náà wò dá Àgbàlá Gabriel ìwọ náà kúkú bíi Oríyọmí ò gbé ìgbésẹ̀ yẹn ní sọ́bẹ̀ ṣèbó ó ń tẹ̀sí lọ́jọ́ pé wọ́n ta ilẹ̀ ìjọba ni. ìpínlẹ̀ Ọ̀yọ́ state ní sẹ́mọ̀ Oríyọmí Hamzat lókè ní sọ́bẹ̀ ó lè wọ́n níwèé kankan tí ó gbé jáde á lọ disgrace yẹn wà bẹ́ẹ̀. Àgbàlá Gabriel òkú mọ̀ pé wọ́n ń bọ̀ gbàgbọ́n dé tó Oríyọmí ní ìwọ̀n wá gbàgbé ìwé ilé wọ́n sì gbé jáde fún àbí òkú orúkọ ẹ̀ bẹ́ẹ̀. ẹ bá wò dáadé Oríyọmí fẹ́ sáìn fún Muyideen láwọn wọ́ọ̀kì ni ìyàwó ẹ̀ wọ́n fẹ́ sáìn Muyideen ní kó má sáìn. ẹ bá rántí tí ẹ bá gbàgbé tí kàmárà ọ̀rẹ́ tá a bá sọ̀rọ̀ látọjọ́ yìí tá a bá kọ́mọ Oríyọmí Hamzat àjọ ṣiṣẹ́ mídíà yìí ni àjọ ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní Oríyọmí nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tá a sì ń sọ yìí ọ̀gá ni mo jẹ́ fún ẹ lọ wádìí lọ bèrè dáadáa ìgbà tí èmi ti ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ Oríyọmí Hamzat tó ti máa sọ̀rọ̀ nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí kò bá mi lẹ́nu ẹ̀ ní so mo gbogbo ẹni mo fi lè sọ̀rọ̀ sí yẹn. tẹ̀tí sànú ọkọ mi tẹ̀tí sànú ọkọ mi. And I'm also a trained broadcaster. báwo ni introduction yìí ṣe lọ. introduction wa ó dùn jù mí lọ. nítorí ó dùn jù yín lọ ni pé ara mi. wọ ìgbésẹ̀ tó o gbé pẹ̀lú àwọn mùsùlùmí ìsọnù yẹn sórí kó ti ń lẹ́yìn. àánú wa sí yín lójú. ṣùgbọ́n náà ń bẹ lókè. torí ọ̀tọ̀ ni kí Ọlọ́run Sèyíkì Fọlọ́runṣọ́ ńlẹ́ o. kẹ́dà ẹgbẹ́ rẹ̀ ṣe ọ̀tọ̀ lẹ́ńtà fi rán ọ̀tọ̀ lẹ́ńtà. bóyá kẹ́bẹ̀rẹ̀ sí lọ máa jókòó sórí awọ báyìí. ṣùgbọ́n Ọlọ́run fi rán yín ẹ̀yin náà dẹ̀ ń jẹ́ṣẹ́ yẹn. Ọlọ́run ajígini arìgìnì wọ́jà ńlẹ́ o ìwọ náà padà sórí tirẹ̀. gbogbo ẹni kìrìsìtẹ́nì ẹ padà ẹ wọlé àdúrà lọ. mi nírètí wípé introduction wa lè dùn tó bẹ́ẹ̀. torókun ni wọ́n wá wọ́n wá wàhálà. joy òní a ní lórí introduction. ẹ lọ padà. ẹ ṣe àmọ́ lórí. ẹ̀yin Sèyíkì ẹ̀yin àti Sèyíkì Fọlọ́runṣọ́ ajígini àtẹ̀yìn tó kù àtàwọn fẹ́ẹ̀kì kíláàbù máa ra ìfún gbogbo yín àti gbogbo ẹ̀yin òkè yín kan tẹ́ kóra yín jọ ẹ̀yin obìnrin kan tẹ́ kóra yín jọ àtẹ̀yìn ọkùnrin kan gbogbo yín pátápátá ẹ̀ tó kan wájú Ọlọ́run. lórúkọ Jésù ìtàn nìtàn. àmín ó yá fún yín tó bẹ̀ ṣe wọ́n. bóyá kẹ́ ẹ padà lọ wo fídíò yìí. eyín mi ti wà 100 padà o. Àgbàlá Gabriel ló ń fún Muyideen ní ilẹ̀ ó ló ń fún nílẹ̀. eyín mi ti wà 100 padà kí ló wà tẹ́lẹ̀. owó pọ́blíkì ló fi kọ́ ilé Àgbàlá Gabriel ló ní ilẹ̀ yẹn. 65% ló wà tẹ́lẹ̀ bọ́ ó ti wà 100%. pọ́blíkì tó máa gbé àgbélẹ̀ wa pọ́blíkì àwa la kọ́ ilé Àgbàlá Gabriel ló fún wa nílẹ̀ tá a fi bá a kọ́ ilé yẹn kówó yẹn lè tó so àwa pọ́blíkì gan ní láti lọ gbé ilé wa kúrò lórí ilẹ̀ Àgbàlá Gabriel ni. torí Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rẹ́ ń jọ rẹ ọ̀rẹ́ ń jọ òòrà ẹnì kéèsì ìdúpẹ́ mú tọ̀pọ̀. ọ̀rẹ́ ni o so tí ò bá dùn mọ́ ẹ tí ò tẹ́ ẹ lọ́rùn mọ́ wàá filẹ̀ kó o fẹ́ wàá mọ̀ fún yàn ní nǹkan tó wà sọ pé thank you I don't want I am okay ẹ ṣé mà mi ò wọ́n ní kó wá jẹun ẹ ṣé mà mi ò jẹ ẹ ṣe àdúgbò àgbàbíire you can say that. àsìkò táwọn public máa gbowó wa padà lélẹ́yìn public fund ni oníkàlùkù fẹ́ gbowó ẹ̀ padà. Àgbàlá Gabriel
ti gba ilẹ̀ nítorí wọ́n ti gbìyànjú kó máa raise owó mo rò bí wọn ọ̀tá wọ́n gbìyànjú wọ́n fẹ́ máa raise owó wọn ò tà ẹ̀ tà ẹ gbìyànjú kẹ́ raise owó fún mo rò bẹ́ẹ̀ tà àìmọ́ta owó tẹ̀ raise fún káàkiri lórí social media tẹ̀ ń gbà káàtì kiri tó jẹ́ kẹ́ lọ competition. Have you forgotten pé lórí ìkànnì tá a wáyé ni Muyideen ti sọ wípé Àgbàlá Gabriel fẹ́ pa òun? Kí ni túmọ̀ ẹ̀? Wọ́n lépa ẹ̀mí òun àbẹ́ ti gbàgbé ni. Ẹ jọ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ lórí ẹ̀yẹ lẹ́ẹ̀bù? Defamation of character. Orí ìkànnì ńlá wà. Àbó ò sọ bẹ́ẹ̀ tó ló ṣe fídíò yẹn lọ jìdíìtì ẹ̀ àwọn cut and paste ṣé o rántí pé ó ti lọ ó ti go far ó wà lórí ìkànnì yìí orí ìkànnì ló ti sọ wípé Pastor Gabriel báyàwó ẹ̀ sùn yes or no wàá gbẹ̀rí jáde ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àfáà sọnù ṣẹlẹ̀ yìí sọ pé nínú ẹ̀sìn tiyín tí wọ́n bá sọ wípé wọ́n rí ẹnìkan ohun tó ṣe ẹ̀ṣẹ̀ kan tàbí tó hùwà àgbèrè wọ́n léèyàn mẹ́rin gbọ́dọ̀ rí tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ rí ẹ jọ̀ọ́ o èèyàn mélòó nínú yín lórí ajíkíní ṣé orí ẹbí àǹtáàtì ó wà bẹ́ẹ̀. Sẹ́yìn Fọlọ́runṣọ́ ṣé wọ́n náà rí àti gbogbo àwọn àfàtẹ́jọ́ ṣàbòsí lẹ́gbàá ṣé o rí torí nínú ẹ̀sìn yín wọ́n léèyàn mẹ́rin ló gbọ́dọ̀ rí àbí bẹ́ẹ̀ kọ́ kí ni wọ́n ń pè jẹ́ defamation of character kó sọ pé yàn báyàwó ẹ̀ sùn abẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ni mọ̀ ó sọ wípé Pastor Gabriel ta ilẹ̀ ìjọba kí nìyẹn wàá gbẹ̀rí jáde ní stéètì ó ń talẹ̀ ìjọba ṣókò kìí ṣe defamation of character ni ilẹ̀ ìjọba tó parọ́ pàgbàlá Gabriel tààtọ̀ ó sọ wípé gbogbo owó tàgbàlá Gabriel gbà ìwọ ò ní kọ́mọ̀ bẹ́ẹ̀ o kò fi kankan sínú àkáǹtì ẹ o òrówó ìran ńlá kù bàbá ńlá kù ẹ ṣóun ló filẹ̀ lẹ̀ àbọ̀ ló dáwó tí wọ́n fi kọ́ ilé yẹn. ó tún gba ṣọ́ọ̀bù wọ́n kọ́ ṣọ́ọ̀bù wọ́n lọ jà sí ó jábọ́ látọ̀run ni àbó ó wù jáde nínú ilẹ̀. ṣó jábọ́ látọ̀run ni àbó wù jáde nínú ilẹ̀. ẹ jẹ́ kí gbogbo máa nífura ní gbogbo ìgbà nínú ìwà àti ṣe ènìyàn ẹ jẹ́ ká máa nífura. Àwọn èèyàn wo bàbá yìí pé ó ní di rehabilitation orí ẹ̀ ò pé ó ní di kíní kan orí ẹ̀ pé torí tí wọ́n lè sọ pé òun lè ta Àgbàlá Gabriel. Day one ló sọ pé òun lè ta Àgbàlá Gabriel kó gba change ẹ̀. Ó yẹ kán ti fura lọ́jọ́ kìíní àná pé tó sọ orú ọ̀rọ̀ ìjáde kí ló mean. Ó yẹ kí Pastor Gabriel ti fura pé ẹni tó sọ orú ọ̀rọ̀ ìjáde kí ló mean. Ìbéèrè yìí ò tẹ̀lé lọ́jọ́ pé àwọn ṣáà ní ṣe ṣáà wá òkè. Ó ní ẹ̀dì correct 100%. So kò ní problem. Kò ní issue kankan. Nínú ìran tó wà ní gbogbo Áfíríkà yìí, ìran Yorùbá ló burú jù. Ẹni ká mọ̀ sọ pé ẹ̀sìn ká mọ̀ pé ẹ̀sìn ní ìmọ̀lẹ́mọ́.
gbogbo èyí tẹ́ jẹ́ Kristẹni ṣe máa la ojú yín sílẹ̀ kíta lùbọ́kọ̀ wò. àfìgbà tí Muyideen padà fọwọ́ jálé agbọ́n ẹ̀yìn èèyàn Muyideen ti padà ṣe ó ti ṣe dójú ẹ̀ lọ́wọ́ tá a wà yìí àmọ́ ṣé wọ́n ní padà sọ̀rọ̀ yìí di ìjà ẹ̀sìn báyìí pẹ̀lú bí àwọn àáfàá alábòsí yìí bọ́n ṣe ń bá a lọ yìí àmọ́ wọ́n padà sọ̀rọ̀ yìí di ìjà ẹ̀sìn lórí ayélujára ó lágbára ó gbẹ̀nù tán kí ló opinion ti yín ẹ máa bá mi jù sí comment and please remember to subscribe, like, share and follow us. Thanks for watching.